bí àṣírí tí ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress OPC tó jẹ́ ọmọlẹ́yìn ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ààrẹ Gani Adams tó tún bá fi jẹ́ òótọ́ a jẹ́ pé ìjà burúkú tó wà láàrin ààrẹ Gani Adams àti gbajúgbajà ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ ẹni tó pè yàn mọ̀ sí Sunday Ìgbòho a jẹ́ pé ìjà ààrẹ wọn tí wọ́n láwọn ọba àtàwọn àgbàlẹ̀ Yorùbá parí kò tí ì parí pátápátá nìyẹn o lórí bí ọ̀dọ́mọkùnrin ọmọ ẹgbẹ́ OPC náà bó ṣe jáde síta gbangba lórí ẹ̀rọ ayélujára Facebook ẹ̀ tó sì kéde wípé olóyè Sunday Ìgbòho ó ti kọ lẹ́tà nípasẹ̀ agbẹjọ́rò ẹ̀ ìyún lẹ́tà ilé ẹjọ́ ó ti kọ sí ààrẹ Gani Adams lórí ẹ̀sùn tí wọ́n náà fi kàn wípé ọkùnrin náà mọ̀ nípa ikú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ tó tún jẹ́ mínísítà ètò ìdájọ́ lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ olóògbé Bọ́lá Ìgè. ẹ rántí pé bó tilẹ̀ jẹ́ pé Gani Adams àti Sunday Ìgbòho máa sọ pé àwọn ò jà ṣùgbọ́n àti gbogbo àwọn tó súnmọ́ wọn mọ̀ pé àárín wọn kò gún régé àìpẹ́ yìí ìsì ní ìjà wọn ló di ètò fojú hàn nígbà tí wọ́n ní fọ́nrán kan tí ààrẹ Gani Adams ibi tó ti ń fẹ̀sùn ikú olóògbé Bọ̀dé Bọ́lá Ìgè tó ti fi ń kan Sunday Ìgbòho èyí tí Sunday Ìgbòho padà bọ́ síta tó kìlọ̀ fún ààrẹ wípé ọ̀rọ̀ tó bani lórúkọ jẹ́ ni àti pé bí kì í bá ṣe pé òun kàn ro ti ilẹ̀ Yorùbá ó yẹ kó ń gbé bàbá náà lọ sí ilé ẹjọ́ ni nítorí pé ọ̀rọ̀ tó bá òun lórúkọ jẹ́ ni ọ̀rọ̀ náà látìgbà náà ìlọ̀rẹ́ mà ti dariwo táwọn ọmọlẹ́yìn Sunday Ìgbòho àti Gani Adams tí wọ́n ń ṣépè fúnra wọn lórí ẹ̀rọ ayélujára débi pé àwọn ọmọlẹ́yìn Sunday Ìgbòho ń fẹ̀sùn kan ààrẹ Gani Adams wípé ó rán agbanipa sí olóyè Sunday Ìgbòho láti pa á nípakúpa nígbà tí ọ̀rọ̀ náà ń fẹjú sí i tí ò sì níyànjú ní àwọn àgbà ilẹ̀ Yorùbá ìyẹn àwọn ọba bíi Ọọ̀ni Ilé Ifẹ̀ Olúgbọ́n ti ìlú Orílẹ̀ Ìgbọ́n àtàwọn míì inú mà pé Gani Adams àti Sunday Ìgbòho tó sì bá wọn sọ̀rọ̀ pé ká jẹ́ kó gun mi o nítorí ìtẹ̀síwájú ìṣọ̀kan àti àlàáfíà ilẹ̀ Yorùbá lẹ́yìn táwọn àgbà ìdásí olóyè Sunday Ìgbòho ó mà ní kí agbẹnusọ ọ̀gbẹ́ni Ọláyọmí Kòíkì kó fi ọ̀rọ̀ síta wípé ogun ti tán o bẹ́ẹ̀ lọ́mọlẹ́yìn òun kankan kò tó gbọdọ̀ bú Gani Adams mọ́ bẹ́ẹ̀ ni Gani Adams náà fọ̀rọ̀ síta nípasẹ̀ akọ̀wé ẹgbẹ́ OPC tọ́ni náà tún jẹ́ olóyè rẹ̀ ìyẹn tóun náà kéde wípé Gani Adams ti kìlọ̀ pé ọmọlẹ́yìn òun kankan pàápàá ọmọ ẹgbẹ́ OPC wọn gbọdọ̀ bú olóyè Sunday Ìgbòho mọ́ ṣáò lẹ́yìn tọ́pọ̀ èrò tẹ́rò pé ogun ti ṣẹ́ ìjà ti tán níṣe ni ọ̀kan lára àwọn tó súnmọ́ Gani Adams púpọ̀ tó jẹ́ ọmọ OPC tó jẹ́ olùdásílẹ̀ àti olùdarí ìkànnì kan lórí ẹ̀rọ ayélujára Facebook tí wọ́n ń pè ní Oòduà People's Congress Worldwide led by Ìbà Gani Adams ìnúmà tú àṣírí ní ọjọ́ Àìkú tí í ṣe ọjọ́ 24 oṣù kẹta wípé ìjà ò tíì tán rárá o ó ní àwọn ọmọlẹ́yìn Sunday Ìgbòho sì ń yẹ̀yẹ́ ààrẹ ọ̀nà kakanfò èyí tó túmọ̀ sí pé Sunday Ìgbòho mọ̀ nípa ẹ̀ nítorí pé kò sọ̀rọ̀ ọkùnrin náà ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí àwọn ò ní lajúlẹ̀ kí wọ́n yẹ̀yẹ́ Gani Adams tó jẹ́ olórí àwọn nítorí pé bíi pé wọ́n fẹ́ dojú ẹgbẹ́ OPC wọ́n fẹ́ dojú ẹ̀ dìbòlẹ̀ ni ọkùnrin náà wá tú àṣírí o ó ní ní táwọn èèyàn mọ̀ ní pé lẹ́yìn tí olórí àwọn òṣìṣẹ́ gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Táyọ̀ Àyìndé tó ti kọ lẹ́tà ilé ẹjọ́ sí ààrẹ Gani Adams ìpè inú fọ́nrán ẹ̀ tó lu síta ó bà òun náà lórúkọ jẹ́ tó fẹ̀sùn kàn pé òun ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbówó rán sí olóyè Sunday Ìgbòho ṣùgbọ́n ọmọkùnrin náà ní Sunday Ìgbòho náà ti kọ lẹ́tà ilé ẹjọ́ nípasẹ̀ agbẹjọ́rò ẹ̀ ó ti kọ sí ààrẹ Gani Adams tó sì ní ààrẹ Gani Adams ó ti dá lẹ́tà ẹ̀ padà ọkùnrin náà wá jẹ́ kó di mọ̀ o pé àwọn kò bẹ̀rù ilé ẹjọ́ o ó ní kódà inú ẹgbẹ́ OPC àwọn ní àwọn agbẹjọ́rò tó tó bí 30 lawyers tó sì ní bí 26 nínú wọn ni ló jẹ́ àgbà agbẹjọ́rò èèyàn Senior Advocate of Nigeria. ní báyìí ìjà tí àpò àwọn ọmọ Yorùbá tínú wọn ti ń dùn pé ó ti parí láàrin ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá àti olóyè Sunday Ìgbòho ó dàbí pé ìjà náà kò tí ì parí o pẹ̀lú bí ẹni tó súnmọ́ Gani Adams púpọ̀ tó jẹ́ ọmọ ẹgbẹ́ OPC tó tún ṣe atọ́kùn ìkànnì Oòduà People's Congress Worldwide led by Gani Adams lórí Facebook bó ṣe jáde tó lóun gbẹnu ààrẹ Gani Adams sọ̀rọ̀ ìpè Sunday Ìgbòho ó ti kọ lẹ́tà kóòtù ó ti kọ sí ààrẹ Gani Adams báyìí o